الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. متكي يوم أيام الناس الإسلام كابو لكن sí abala bí tí a ti yanjú ìkan nínú àdánwò tó bá àlùmọ́ Ànábì sallallahu alayhi wa sallam èyí tí ó pín ìjọ yìí yẹlẹyẹlẹ. nínú àwọn tí wọ́n pín ìjọ mùsùlùmí yẹlẹyẹlẹ tí wọ́n dí ìṣọ̀kan mùsùlùmí lọ́wọ́ òun náà ní ìjọ Ahmadiyya. nítorí wípé wọ́n fi ìlànà Islam sílẹ̀, wọ́n gba ìlànà Ṣaitọ́ọ̀nù mú, wọ́n yà kó lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam àti ìlànà tó fi wá sílẹ̀ lé lórí. wọ́n gba ìlànà Ànábì àpàpàǹdodo, Ànábì ọ̀sán gangan tí í ṣe Gulam Ahmad mú. ṣùgbọ́n tó ń ti tí wọ́n ń ṣe yìí náà, òun tá a rí ọ̀rọ̀ wọn sí òun náà ni òwe Yorùbá tó sọ wípé àìtètè mólè tó lè fẹ́ máa mólóko. nínú tí a mọ̀ náà ni pé ìjọ Ahmadiyya máa pariwo káàkiri ayé wípé ìjọ mùsùlùmí ń pè àwọn ní kèfèrí. wọ́n á sì máa sunkún lórí ìṣọ̀kan mùsùlùmí èyí tí ò tí ì wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe rò. bẹ́ẹ̀ sì ni a sọ fún wa wípé gbogbo ẹni tí ó bá ń sọ sí lọ́kàn láti wá ọ̀nà àbójútó sí àìṣọ̀kan mùsùlùmí, ohun tó dáa òun náà ló ṣe lóòótọ́, ṣùgbọ́n ká má gbàgbé òfin Ọlọ́run ọba àlékè ọlá èyí tó gbé kalẹ̀ fún wa láti lè rí ìṣọ̀kan náà, láti lè rí ṣe gẹ́gẹ́ bí Ọlọ́run ọba àlékè ọlá ṣe fẹ́. nínú àwọn nǹkan ìmọ̀ yìí tí a rí lọ́dọ̀ ìjọ Ahmadiyya òun náà ni wípé a rí pé ìjọ yìí máa ń fẹ́ command respect púpọ̀, wọ́n á sì fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ẹni tí ó nífẹ̀ẹ́ ṣọ̀kan mùsùlùmí kódà ju gbogbo mùsùlùmí yòókù lọ. ṣùgbọ́n náà àkíyèsí wa òun náà ni wípé wọ́n á ṣiṣẹ́ fún ìṣọ̀kan mùsùlùmí torí wípé fúnra wọn náà ni wọ́n yí ara wọn kúrò lára àjọ ṣọ̀kan mùsùlùmí. wọ́n ń fẹ́ kí ṣọ̀kan wáyé ṣùgbọ́n wọ́n yà kúrò lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam. wọ́n sì nígbàgbọ́ ní gbogbo àwọn sọkúsọ àtàwọn irọ́ àti àwọn ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀, ọ̀rọ̀ ìbínú Ọlọ́run èyí tó tẹnu aṣíwájú wọn jáde torúkọ rẹ̀ ń jẹ́ Gulam Ahmad al-Qadiani. nígbà tó já sí wípé mùsùlùmí làwọn náà pera wa kọ́lọ̀ ń kó ṣe wá ní mùsùlùmí òdodo. nínú ta nílọ́kàn òun náà ni kí ìṣọ̀kan wáyé láàrin àlùmọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ẹ má gbàgbé wípé ìfẹ́ tọ́lọ́run àti èrò Ọlọ́run kò ní lọ láìṣẹ. òun náà ni wípé àwọn èèyàn kan ò fi ojú ọ̀nà sílẹ̀, wọ́n mórí légbó. àwọn kan ó yà lẹ́yìn Ànábì sallallahu alayhi wa sallam, wọ́n ṣe tiwọn lọ́tọ̀ pẹ̀lú pé kí wọ́n tẹ̀lé ẹni tí kò tiẹ̀ tó nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alayhi wa sallam. irú àwọn tó bá ṣe bẹ́ẹ̀ tí wọ́n tẹ̀lé ìmọ̀nà al-Qur'an àti sunna, àwọn ló pín àlùmọ̀ yẹlẹyẹlẹ. àwọn tá a bá rí pé wọ́n ń gbìyànjú láti dá àwọn tí wọ́n fojú ọ̀nà lẹ̀ kọrí sínú igbó, tí wọ́n gbìyànjú láti dá wọn padà sójú ọ̀nà, wọn yẹ lẹ́ni tó yẹ ká bú, bí ó ṣe pé wọ́n yẹ lẹ́ni tó yẹ kí á gbé nígbọ̀wọ́, káwa náà kí á ràn wọ́n lọ́wọ́ kí ìṣọ̀kan tí a ń fẹ́ yẹn kó lè wáyé. ìṣọ̀kan tí Ọlọ́run fẹ́ kí ó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí, Ọlọ́run ọba àlekè ọlá ti parí ẹ̀ sínú ọ̀rọ̀ rẹ̀. èyí tó súnmọ́ wa jù náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba àlekè ọlá tó sọ wípé wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu. Quran chapter 3 verse 103. Ọlọ́run ní ká di okùn òun Ọlọ́run mú, èyí tí a mọ̀ sí al-Qur'an àti sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n méjèèjì yẹn náà oníkálukú náà ló ń ti al-Qur'an àti sunna mara ẹ̀, oníkálukú náà ló ń sọ pé òun lòún di okùn Ọlọ́run ọba náà mú. tó bá wá dàbí ẹni wípé a fẹ́ gbọ́ yé dáadáa bó ṣe yẹ, ohun tó yẹ ká ṣe òun náà ni pé ká padà sọ́dọ̀ àwọn ẹni ìṣíwájú, àwọn tí wọ́n kọ́kọ́ gbọ́ méjèèjì yẹn yé tí Ọlọ́run ọba àlekè ọlá fi sọ̀rọ̀ wọn nínú al-Qur'an, òun náà ni àwọn sàhábà àtàwọn tí wọ́n tẹ̀lé orí pa wọn pẹ̀lú dáadáa. ọba àlekè ọlá sọ wípé was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. Quran chapter 9 verse 100. Ọlọ́run jẹ́ kó yé wa wípé àwọn ẹni ìṣíwájú, àwọn tí wọ́n kọ́ gbáwájú nínú iṣẹ́ dáadáa yìí, òun náà làwọn sàhábà Nabi sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n tẹ̀lé orí pa wọn, Ọlọ́run lóhun ti yọ́nú sí wọn. ó túmọ̀ sí wípé ọ̀nà àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n rìn àtàgbọ́yé tí wọ́n ní sí ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Nabi sallallahu alayhi wa sallam tó fi lẹ́tọ̀ọ́ sí ìyọ́nú Ọlọ́run, ó ṣe pàtàkì kó já sí pé òun náà ni àwa náà rìn, torí pé Ọlọ́run bá ti fi yé wa nú ọ̀rọ̀ yẹn wípé òun fẹ́ ká tẹ̀lé ọ̀nà wọn, ló fi sọ fún wa pé walladhina taba'uhum bi ihsan, àtàwọn tí wọ́n bá tẹ̀lé orí pa wọn pẹ̀lú dáadáa.
lẹ́yìn tó túmọ̀ sí wípé kò sí ọ̀nà àbáyọ láti lè gbọ́ alukur'an àti sunna anabi sallallahu alayhi wa sallam yìí léyìí tí ò ní jẹ́ kí àlùmọ́ ó yapa tí ó jẹ́ kí ìṣọ̀kan wá àfi kí agbọ́yé níbàámu sí àgbọ́yé àwọn ẹni àkọ́kọ́ gẹ́gẹ́ bí abubakar umar usman ali àti gbogbo àwọn ìyókù wọn nínú àwọn sàbí anabi sallallahu alayhi wa sallam àwọn tí ò sí àṣàdànù nínú wọn kọ́lọ̀ kó bá yọ́nú sí gbogbo wọn lápapọ̀. bákan náà ọlọ́run bá lè kí ọlá sọ wípé fàyín amanu bi mislima amantum bihi faqad ihtadaw ọlọ́run jẹ́ kó yé wa wípé táwọn náà bá ṣẹ̀sìn bí àwọn sọ̀rọ̀ bá ṣe ṣe táàrin lórí pa wọn táàrin ní ìlànà wọn ọlọ́run sọ wípé ojú ọ̀nà láwà a ò sí nùgbẹ́. ó túmọ̀ sí wípé ẹni tó bá ti fojú ọ̀nà àwọn sọ̀hábà sílẹ̀ tó ṣe tiẹ̀ lọ́tọ̀ tí ò rin ìlànà wọn tó ń gbọ́ alukurani yé bó ti wù irú tí a rí lọ́dọ̀ ọjọ́ ahmadiyya èyí tí ó já sí wípé wọ́n ń tú alukurani ní tukutu nínú tukutu náà wọn á ní suratul fatiha yẹn ọlọ́run ṣépele àwọn mùsùlùmí nú ẹ̀ torí pé àwọn mùsùlùmí ni al-maghdubu alayhim lọ́dọ̀ títí wọn lọ́hùn ẹ̀rí lọ́dọ̀ títí wọn aya tó wà nínú suratul juma níbẹ̀rẹ̀ suratul juma aya wa akharina minhum lamma yalhaqu bi wọ́n ní ìtumọ̀ aya yẹn ọ̀nà ni wípé Ghulam Ahmadu ọlọ́run sọ wípé tó bá padà yá táwọn ẹni ìṣíwájú yẹn tí wọ́n bá lọ a ó tún máa rán àwọn ẹlòmíì wá sáyé ní tuntun gẹ́gẹ́ bí anabi ọlọ́run ẹni náà ni Ghulam Ahmad al-Qadiani torí pé wa akharina lọ́lọ́run tiẹ̀ wí àwọn àmì Ghulam sọ pé òun náà ni àwọn àmì yẹn yẹn pé kò sẹ́ni kankan àyàfi òun nìkan ọlọ́run mú wá ní plural òun sọ pé òun ni ọlọ́run gbà lérò pẹ̀lú plural yẹn ni pé òun nìkan ṣoṣo náà ni. bákan náà lọ́dọ̀ ìjọ ahmadiyya ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ fún wa wípé laysa kamislihi shay'un wa huwa as-sami'ul basir ọba alikiola tó ní kò sí tóun jọ òun ò jọ nǹkan kan nú ẹ̀dá òun ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run ọba alikiola tó sọ fún wa wípé fala tadribu lillahi al-amthal ẹ má ṣe jẹun yóò tó hàn kẹfì ọlọ́run ọba wé ní tí ó bá wù yín nínú àwọn ẹ̀dá ẹ̀ torí pé ọlọ́run ò jọ nǹkan kan nínú àwọn ẹ̀dá ẹ̀. àwọn ayé àwọn yìí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú al-Qur'an kò ní túmọ̀ lọ́dọ̀ ìjọ ahmadiyya gẹ́gẹ́ bó ṣe ní túmọ̀ lọ́dọ̀ àwọn sàhábà torí wípé tababi lọ́wọ́ pé ẹ tú àwọn àyà yìí fún wa wọn ò ní lè tú ìdí tí wọn ṣe ní lè tú náà ni wípé lọ́dọ̀ títí wọn rí ní tí ó burú kéèyàn fi ọlọ́run wé octopus ẹran kan tó wà nínú omi kò sí tó burú lọ́dọ̀ wọn kéèyàn fi ọlọ́run wé olè kan ló ń yọ wá lóru gẹ́gẹ́ bó ṣe wà nínú at-tajalliyatul ilahiyya èyí tí Ghulam Ahmad kọ tabawo fi tú ń bẹ́ẹ̀ tabawo English translation ìtàn pé ní divine manifestations àárí ń bẹ̀ ní page 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìròrí àtàwọn àdìsọ́kàn èyí tí kò bá jàlálà ọlọ́run ọba àlékè ọlá mu tí ó sì bá ìgbàgbọ́ tó yẹ kí mùsùlùmí ní nípa ọlọ́run ọba náà mu. irú àwọn ìgbàgbọ́ báyìí wọ́n pọ̀ lọ́dọ̀ ìjọ ahmadiyya púpọ̀ ó ní à ń kí wọn nílò wípé yàrá ń tó pín àlè ó mà yẹlẹyẹlẹ òun náà lélẹ́yìí tẹ́ bá ń wá ojútùú sí àìṣọ̀kan yìí ó ń tẹ́ lè ṣe náà ni pé ẹ padà sí di ìmọ̀nà al-Qur'an ẹ padà sí di ìmọ̀nà ìlànà nabi sallallahu alayhi wa sallam ẹ má tẹ̀lé ẹlòmíì lọ́dọ̀ ìjọ ahmadiyya ọ̀rọ̀ Ghulam Ahmad ó tàjọ̀rọ̀ ànábì lọ ọ̀rọ̀ Ghulam Ahmad ó pàtàkì ju ọ̀rọ̀ ọlọ́run lọ ọ̀rọ̀ Ghulam Ahmad ó pàtàkì ju àgbọ́yé àwọn sọ̀hábà lọ ṣùgbọ́n wọn ò ní làámẹ́lẹ̀ panyapanya wípé àwọn pàtàkì ọ̀rọ̀ ànábì àwọn ju ọ̀rọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam àbí ju ọ̀rọ̀ ọlọ́run ọba wa lọ àbí ju ọ̀rọ̀ àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam lọ bó tilẹ̀ já sí wípé inú àwọn àwé wọn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìtọ́ka lórí ọ̀rọ̀ tí mo sọ yìí pé ohun tí wọ́n pàtàkì òun náà ni ọ̀rọ̀ ànábì wọn ọ̀rọ̀ ọlọ́run ò bá gbọ̀tún lọ kí ọ̀rọ̀ Ghulam Ahmad gba òsì lọ ohun tó dá wa lójú ni pé ìjọ Ahmadiyya wọn ó tẹ̀lé ọ̀rọ̀ ànábì òpùrọ̀ tí wọ́n tẹ̀lé yẹn Ghulam Ahmad wọn ó sì fi ọ̀rọ̀ ọlọ́run sílẹ̀ kí ló dé ta fi sọ bẹ́ẹ̀ ẹ̀rí pọ̀ nítorí pé nínájú tá a nájú tó ọ̀pọ̀ nínú àwọn àkọọ́lẹ̀ àwọn àjọ wọ̀nyí ó jẹ́ ká mọ̀ wípé ẹ̀rí pọ̀ lórí irú ọ̀rọ̀ tí mo sọ tán yìí pé ohun tí wọ́n nígbàgbọ́ nù ẹ̀ gangan ń lọ̀rọ̀ Ghulam Ahmad torí pé anábì wọn gan fúnra ẹ̀ gan tiẹ̀ ti lànà náà kalẹ̀ fún wọn kí ló sọ ó ní tóun nígbàgbọ́ nù ẹ̀ òun náà ni al-Qur'an àti revelation tó ń gbà látọ̀dọ̀ Ọlọ́run ó ní yòókù lẹ́ẹ̀ma ní níjọ́ tó ń bá lo hadith òun lò ní títorí pé ó bá revelation òun mu àgbà tí Qur'an bá ti lè tí hadith anábì bá ti lè forí gbárí pẹ̀lú ìgbàgbọ́ òun Ghulam Ahmad òun ò ní tẹ̀lé òun á dá hadith yẹn òun á dá sínú ilé ìdálẹ́nu ní àbíkẹ́ kó ń dálẹ̀ kó ń fi ẹsẹ̀ rà torí pé kò ní ìtumọ̀ lọ́dọ̀ tòun ẹ̀rí hadith yẹn ò bá ṣe déédéé ròrí Abubakar kó ṣe déédéé ròrí Umar àti gbogbo àwọn sàhábà táwọn ẹni eré náà àfẹ́sẹ̀ Islam tí ò bá ti ṣe déédéé wáhíù tí Ghulam Ahmad sọ pé òun gbà látọ̀dọ̀ Ọlọ́run bá wọn ó ní hadith náà òun kàn dànù gẹ́gẹ́ bí waste paper ni ẹ̀rí wípé lópin ìgbà tí ròrí Ahmadiyya bá ṣì rí báyìí kò ní sí ìṣọ̀kan irú ìṣọ̀kan tí wọ́n ń fẹ́ kò ní lè wáyé Ọlọ́run kó sì má jẹ́ kí irú ìṣọ̀kan bẹ́ẹ̀ kó wáyé láíláí torí àwọn ìdí pàtàkì wọ̀nyí òun náà la ṣe ń kí ìjọ Ahmadiyya nílò wípé ẹ ronúpìwàdà ẹ̀sìn Islam yìí ẹ̀sìn tó pé ni kò sẹ́nìkan tí ó tún lè ṣe nǹkan kan nínú ẹ̀sìn Islam tí ó tún dájú tànàbí sallallahu alayhi wa sallam lọ
kò sí ìtọ́ka kankan wípé a tún ní láti tẹ̀lé ẹnìkan ní tẹ̀lé afọ́jú ní tẹ̀lé pátápátá ní tẹ̀lé kò láṣìṣe lẹ́yìn Ànábì wa sallallahu alayhi wa sallam. láti ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ yìí ń jẹ́ kẹsẹ̀tì nàmbà 29 nínú ẹ̀ tí mo ti ń bá ọ̀rọ̀ mi bọ̀ nípa sísọ díẹ̀ nínú irọ́ Ahmadiyya. mo rò péjọ Ahmadiyya ti rí i gẹ́gẹ́ bí ẹni tó pèrè lólóòótọ́ gẹ́gẹ́ bó ti ṣe gbọ́dọ̀ rí ọ̀rọ̀ náà wípé gbogbo àwọn tá a sọ wọ̀nyí a ò parọ́ torí pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ àwọn kà jáde nínú àwọn ibi tó wà nínú àwọn ìwé wọn tí wọ́n bá rò pé irọ́ ni àwọn ọ̀rọ̀ náà mo ti sọ fún wọn yìí pé kí wọ́n lọ gbọ́ láti bẹ̀rẹ̀ kí wọ́n sì fèsì sí gbogbo tí a sọ ṣùgbọ́n ká máa pariwo ẹnu wípé ìpọ̀rọ̀ ni wọ́n irọ́ náà ń pa mọ́ wọn Ahmadiyya ó máa lọ sókè ẹ̀yẹn máa bú wa lọ bẹ́yẹn kó ràn kankan torí pé Christianity náà ń lọ sókè nígbà tí àwa mùsùlùmí tá ń bú wọn yẹn ò tọ́ka sí wípé ó jẹ́ ẹ̀sìn òtítọ́ bí ó ṣe pé lílọ sókè yẹn yóò máa jẹ́ àdánwò yóò máa jẹ́ fìtínà fáwọn èèyàn kan nípasẹ̀ òun náà ni wọ́n fi rí ìbínú Ọlọ́run kó má kà wá kúnnú àwọn tí wọ́n ó rí ìbínú Ọlọ́run. gbogbo irọ́ èyí tí akámá Ghulam Ahmad lẹ́nu ọ̀rọ̀ tó dá wa lójú ni gẹ́gẹ́ bí a ṣe sọ nítorí wípé ajúwe ibi táwọn ọ̀rọ̀ náà wà kíjọ Ahmadiyya kí wọ́n lọ kà kí wọ́n sì gbìyànjú láti tẹ̀lé òkodoro ọ̀rọ̀ yìí torí wípé aṣíwájú wọn Ghulam náà ló dára ẹ̀ lẹ́jọ́ wípé ẹni abátilẹ̀ kárọ́mọ́ lẹ́nu nínú ọ̀rọ̀ kan ṣoṣo ká má gba ọ̀rọ̀ onítọ̀hún yẹn wọlé mọ́ mélòó la wá ti wá kámá Ghulam Ahmad lẹ́nu nínú àwọn òbítíbitì irọ́ àwọn irọ́ kàǹkà èyí tí a ti fẹ̀sùn ẹ̀ kàn wípé ó pa báwo ni ìjọ Ahmadiyya ṣe fẹ́ dìfẹ́ǹdì gbogbo ohun tí a sọ wọ̀nyí nínú tó dá mi lójú gẹ́gẹ́ bí mo ṣe rí àwọn kan náà àwọn Ahmadiyya tí wọ́n gbìyànjú láti fèsì fún mi lórí WhatsApp náà ni wípé mo rí wípé wọ́n rí Ghulam Ahmad gẹ́gẹ́ bí ẹni Ọlọ́run gbàtàn tí wọ́n rí gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run yẹn wọ́n ní kò lè ṣàṣìṣe ibi tí wọ́n yí gbogbo ọ̀rọ̀ tí mo ti ń sọ látijọ́ yìí ibi tí wọ́n yí má nìyẹn àmọ́ kí wọ́n mú àwọn pọ́ìntì yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ká bẹ̀rẹ̀ sí ní dìfẹ́ǹdì wọ́n mọ̀ pé kò ní ṣeé ṣe Yorùbá ní ọ̀lẹ́mí ìwọ̀ ọjà omire Yorùbá sì ní wọ́n ní ara nǹkan àjà òun náà ni èyí wà torí pé ńgbà táwọn ti lè dúró láti lè máa mú àwọn ẹ̀sùn irọ́ tá a fi kàn lẹ́yọ kọ̀ọ̀kan ìlápèjúwe mo ní kí wọ́n mú bíi tí Ọlọ́run bá lè kí ọ láti sọ wípé òun ó máa yọ wá gẹ́gẹ́ bí olè kí wọ́n sáwò tó ló fi ọ̀rọ̀ yẹn ti sọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ó ní innahu subhanahu wa ta'ala yaqul inni sawfa ati mutakhafiyan kalusus mo ní kí wọ́n mú wá ohun tí wọ́n sọ fún mi òun náà ni wípé Ghulam kì í parọ́ ẹni Ọlọ́run ni ẹ dákun èèyàn fi ọ̀rọ̀ ti sọ́dọ̀ Ọlọ́run àmánú tíra tó wà wọ́n ní kì í parọ́ pẹ́ ni Ọlọ́run ni wọ́n ní gbogbo tíra kọ́ ni àwọn àfáà mùsùlùmí gbogbo àfáà tó ti wà láyé gbogbo tíra kọ́ lójú wọn ti tó Ghulam ka ké ojú ó máa ké ojú gbogbo àfáà pátápátá lọ ẹ̀rí bí wọ́n ṣe ń fèsì á rí i pé ìjọ yìí ò ń ṣe ìjọ kan tó respect làákàyè mo ní kí wọ́n fún mi níbi táwọn níbi ti sọ pé man ra'ani faqad ra'a Allah ẹni tó bá ti rí mi Muhammad ó ti rí Allah wọ́n ní àdìsí yẹn wípé Ghulam Ahmad ò parọ́ gbà tó mẹ́ńṣẹ́ àdìsí yẹn wọ́n nínú ìwé falsafatu ta'alimil Islam page 187 wọ́n ní kò dárúkọ bí tí àdìsí yẹn wà fún wa àìdẹ̀ dárúkọ yẹn ó túmọ̀ sí pé kì í ṣe irọ́ nìyẹn abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ yẹn àìdárúkọ bí tádìsí yẹn wà ó túmọ̀ sí pé kì í ṣe irọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní lọ́dọ̀ onílàákàyè wọ́n ní àìdárúkọ bí tádìsí yẹn wà ó túmọ̀ sí wípé ọ̀rọ̀ yẹn ó dàbí ẹni pé irọ́ nìyẹn bónílàákàyè tí ronú nìyẹn mo sọ fún wa wípé èèyàn lè jẹ́ Ahmadi you can be an Ahmadi and be rational èèyàn lè jẹ́ Ahmadi kó sì nílàákàyè torí pé wọ́n mọ̀ bá ronú ni. àwọn gbogbo tíra àdìsí pátápátá àríbi tá ànábì ti sọ bẹ́ẹ̀ wípé ẹni bá ti rí òun ó ti rí Ọlọ́run ìjọ Ahmadiyya ní ńgbà tẹ́ ẹ̀ ti rí yẹn ẹ̀ ti lè sọ pé irọ́ ni tẹ́ bá lọ wọnú tíra tẹ́ ẹ̀ bá wá bá ń bẹ̀ àbí tẹ́ ẹ wo ibi tó ló wà tẹ́ ẹ̀ bá ń bẹ̀ ìgbà yẹn la tó lè sọ pé ọ̀rọ̀ yẹn jẹ́ irọ́ ṣùgbọ́n àìrí yẹn kò túmọ̀ sí pé irọ́ ni. ẹ̀dàkùn ẹ̀ wo bí ẹni tí wọ́n bá ti dé ọpọlọ ẹ̀ máa nù agolo ẹ̀ wò bí wọ́n ṣe ń ronú abẹ́lọ́wọ́n balẹ̀ kí ọlákùnmá fi wá sínú ìgbèkùn ìrònú. nítẹ̀síwájú àwọn àlàyé tí a ti ń ṣe bọ̀ nípa àwọn díẹ̀ nínú irọ́ ìjọ Ahmadiyya bí mo ṣe sọ fún wa ohun tó dá mi lójú àbí tí mo mọ̀ dáadáa látara wípé mo tójú bọ díẹ̀ nínú tíra ìjọ Ahmadiyya yìí òun náà ni wípé tíyẹn bá lóun ó sọ gbogbo irọ́ èyí tí Ghulam Ahmad tó pa nígbèsí ayé ẹ̀ ó ṣeé ṣe kó ń tọ̀hún yẹn kó pẹ́ láì bó ti lè wù kó pẹ́ tó kó kú kó má ti sọ àwọn ọ̀rọ̀ náà torí pé afẹ́ lè sọ wípé gbogbo ohun tó sọ òun náà ni èyí tó pọ̀ jù nínú ẹ̀ òun náà ni irọ́ nítorí wípé irọ́ náà pọ̀ kò sí abala kan tẹ́ ẹ bọ́ sínú ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ ní ka irọ́ mọ́ ọ̀gbẹ́ni náà lẹ́nu. èyí tá a tún fẹ́ mú nísìn nínú àwọn irọ́ Ghulam Ahmad òun náà ni ọ̀rọ̀ nípa ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní gba wáhíù èṣù tó lòun gbà yẹn wáhíù èṣù tó lòun gbà revelation tó lòun gbà látọ̀dọ̀ Ọlọ́run ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní gba revelation náà ẹ jẹ́ ká gbọ́ ohun tí Ghulam Ahmad ní sọ fún wa ká sì mọ ọ̀nà wo ló gbà parọ́ lórí ọ̀rọ̀ náà
ẹ tẹ̀lé mi ká lọ sínú tírà Mir'atu Kamalatil Islam page 313. Ghulam Ahmad sọ bẹ́ẹ̀ pé ó ní walamma balagtu ashudda umri wa balagtu 40 sana ja'atni nasimul wahyi bi rayya inayati rabbi. Ghulam Ahmad sọ fún wa pé nígbà tóun di ọmọ 40 ọdún ó ní atẹ́gùn ìmísí látọ̀dọ̀ Ọlọ́run ó sì wá bá òun bẹ̀rẹ̀ sí ní gba wahyu. Ó ní ja'atni nasimu alwahyi léyìí tó tún túmọ̀ wípé Ghulam Ahmad sọ pé òun bẹ̀rẹ̀ sí ní gba wahyi nígbà tóun di ọmọ 40 ọdún, yẹn ni pé ìgbà tóun pé 40 years lòun bẹ̀rẹ̀ sí ní gba revelation. Kí ló fà á tó fi sọ bẹ́ẹ̀? Ó ń gbìyànjú láti lè fi ṣe taqlid anabi sallallahu alayhi wa sallam náà ni wípé anabi wa sallallahu alayhi wa sallam nígbà tí ó di ọmọ 40 ọdún gẹ́gẹ́ bí gbogbo mùsùlùmí ṣe mọ̀, òun náà ni a tó gbé iṣẹ́ rán wípé kó máa polongo fáwọn èèyàn wípé òjíṣẹ́ Ọlọ́run ni o, Ọlọ́run sì fi fún wọn ní ìkápá àti ìyọ̀ǹda kó máa pe àwọn èèyàn sí ìlànà títí ọba tó ṣẹ̀dá ẹ̀. irú ọ̀rọ̀ ta kàtán yìí náà a ó tún bá nínú ìwé Ghulam Ahmad tó pè ní Taryaqul Qulub tàbá wo al-Khaza'in ar-Ruhaniyya volume 15 page 283. ó ń sọ ń bẹ̀ wípé walamma balagha umri 40 aman sharrafani Allahu ta'ala bi ilhamihi wa kalamihi. ó nígbà tó ń pé ọmọ 40 ọdún Ọlọ́run sì bu ìkún òun, Ọlọ́run ṣàánú òun, ó pọ́n òun lé pẹ̀lú pé ó bẹ̀rẹ̀ sí ní máa bá òun sọ̀rọ̀. Ọlọ́run bá Ghulam Ahmad sọ̀rọ̀. wal iyazu billah. bákan náà nínú tírà ẹ̀ tó pè ní al-Barahin ní al-Barahin al-Khamis tàbá wo volume 21 nù tírà al-Khaza'in ar-Ruhaniyya page 135. ó sọ ń bẹ̀ wípé kana umri 40 aman, ó lóun wà ní ọmọ 40 ọdún idh tasharraftu bil wahyi ilahi, ńgbà tí Ọlọ́run ọba àlekè ọlá tó bẹ̀rẹ̀ sí ní bá òun sọ̀rọ̀ pẹ̀lú pé ó ń fi wáyé ránṣẹ́ sóhun Ghulam Ahmad. kí ló fà á tí Ghulam Ahmad fi ń kílèmù pé òun gba wáyé ńgbà tóun dọmọ 40 ọdún? torí pé n tó sọ fún wa náà ni pé òun ju ànábì débi pé kò sí yàtọ̀ láàrin òun àti Muhammad sallallahu alayhi wa sallam. Muhammad di òun náà sì di Muhammad, gẹ́gẹ́ bí àtúnṣe padà máa gbọ́ àlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́. gẹ́gẹ́ bó ṣe wà nínú Sahihul Bukhari òun náà ni pé ànábì wa sallallahu alayhi wa sallam ó bẹ̀rẹ̀ sí ní gba wahyu wa huwa ibnu 40 nígbà tó di ọmọ 40 ọdún. ṣùgbọ́n náà tó dá wa lójú náà ni wípé gẹ́gẹ́ bí Lárúbáwá ṣe máa ń sọ wípé hablul kadhibi qasir, okùn irọ́ kò yí gùn, a máa mọ ní kúntù. ìyẹn ni pé ẹ̀mí irọ́ kì í sábà gùn, torí pé kò sígbà tí wọ́n ní padà jarọ onírọ́. torí pé kò rọrùn kéèyàn tan gbogbo èèyàn lásìkò kan, kò sì rọrùn kéèyàn tan àwọn èèyàn kan ní gbogbo ìgbà. èèyàn lè tan gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo kó sọ̀rọ̀ kí gbogbo ayé sì gbàgbọ́, kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ sì ni èèyàn lè tán odidi jàmá, ìyẹn ni pé ogunlọ́gọ̀ èèyàn tó tó bí 100 àbí 1000 kéèyàn wá fi gbogbo ìgbà tàwọn títí táwọn èèyàn yóò fi kú kí wọ́n sì máa mọ̀ pé rọ́ọ̀lì à ń pa fún wọn. méjèèjì tá a sọ yìí kò ní ṣẹlẹ̀. Ghulam Ahmad tó sọ fún wa wípé òun dọmọ 40 ọdún kó tó di pé òun bẹ̀rẹ̀ sí ní gba wáàyí kẹ́lẹ́ bá a mọ̀ pé ànábì Ọlọ́run lòun náà gẹ́gẹ́ bí àwọn ànábì Ọlọ́run tó ṣíwájú, kódà òun tún lóore ju ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ànábì yẹn lọ. àkọ́kọ́ ni wípé a ti mọ̀ tẹ́lẹ̀ wípé Ghulam Ahmad sọ fún wa pé wọ́n bí òun ní ọdún 1840 gẹ́gẹ́ bí a ṣe kàánú tíra ìtànpè ní al-Bara'a àbí tíra al-Bariyya page 174. kílèmù ẹ̀ pẹ̀lú wípé òun bẹ̀rẹ̀ sí ní gba wáàyí ńgbà tó ń dọmọ 40 ọdún, ó túmọ̀ sí wípé ọdún 1880 òun náà ló bẹ̀rẹ̀ sí ní gba wáàyí. ohun tọrọ yẹn ń sọ fún wa gbogbo tá a ti gbọ́ sẹ́yìn yìí wípé ó dọmọ 40 ọdún kọ́lọ́n tó bẹ̀rẹ̀ sí ní fi wáàyí ránṣẹ́ sí i, ó túmọ̀ sí wípé kò gba wáàyí kankan kó tó di pé ó di ọmọ 40 years. ṣùgbọ́n sí àyànmọ́ ìyá mi nínú ẹ̀sìn Islam, ǹjẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá a wí ṣe rí? ṣé lóòótọ́ ni wípé Ghulam Ahmad ò gba revelation síwájú kí ó tó di ọmọ 40 ọdún? nínú tírà at-Tazkira èyí tí ìjọ Ahmadiyya tí wọ́n tẹ̀ jáde, èyí tí wọ́n kó àwọn wáàyí èyí tí Ghulam Ahmad sọ pé òun gbà sí nínú, wáhíù kan wà ń bẹ nínú àwọn revelations tí Ghulam Ahmad sọ pé òun gbà ní ọdún 1865, èyí tó ń sọ wípé ó ní Ọlọ́run sọ fóun, Ọlọ́run ṣe àdéhùn fóun, ó ní lamma kana Allahu ta'ala yu'allimu anna al-a'da lamma kana Allahu ta'ala ya'lamu anna al-a'da sayatamannawna halaki, ó nígbà tó Ọlọ́run mọ̀ pé àwọn ọ̀tá òun wọn padà máa fẹ́ kóun kú, likay yastadillu bi mawti al-ajil ala kadhibi, kí wọ́n lè bá rí ìtètè kúrò láyé òun gẹ́gẹ́ bí ẹ̀rí wípé ó purọ́ lòun.
faqad qala li salafan ó ní Ọlọ́run tí wàá sọ fún mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ síwájú wípé samanina hawlan wípé wọ Ghulam Ahmad ó lo 80 years láyé aw qariban min dhalik àbí n tó tiẹ̀ súnmọ́ 80 years yẹn aw tazidu alayhi sinina àbí kẹ́ kó tún lé bí ọdún mi mélòó wa tara naslan ba'idan ìwọ Ghulam Ahmad ó sì pẹ́ láyé ó rí àwọn ọmọ rẹ̀ yẹn ló wípé ó rí àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n pọ̀ ó sọ túmọ̀ síwájú ní ayé sàtún amaru samanina aman aw aqalla aw akthar bi qalilin wa satayishu bi aysu tara naslan ba'idan. lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yìí tán Ghulam Ahmad wá sọ wípé wa qad mada ala hadha al-ilham ma yuqaribu 85 aman ó ní tó nǹkan bíi 35 years ó ti kọjá lẹ́yìn ìgbà tí wáhíù tó ń sọ yìí lẹ́yìn ìgbà tí òun rí gbà látọ̀dọ̀ Ọlọ́run yẹni pé ọjọ́ orí wáhíù tí a kà tán nísìn ó ti tó nǹkan bíi 35 years eléyìí wà nínú tírà al-arba'in number 3 àáká nínú al-arba'in raqam 3 tàbátí wọnú tírà tazkira page 5 á rí ọ̀rọ̀ náà kà ń bẹ̀. wáhíù tá a kà tán yìí a rí déètì tí ìjọ Ahmadiyya fún yẹni pé Ghulam Ahmad gba wáhíù yìí ní ọdún 1865 wọ́n sì bí ní ọdún 1840 léyìí tí kò rújú ó ń túmọ̀ sí wípé Ghulam Ahmad ó wà ní ọmọ ọdún 25 years òun náà ni ó gbà wáàyè eléyìí láì sí iyèméjì ń bẹ àti rí wípé eléyìí tako ohun tá a kà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa wípé ó nígbà tóun di ọmọ 40 years lọ́lọ́run tó bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ sóun àti rí wáhíù kan o èyí tí Ghulam Ahmad gbà ní nígbà tó di ọmọ ọdún 25 ìyẹn ọmọ 25 years láì sí iyèméjì ń bẹ eléyìí ti fi hàn wá pé bàbá ńlá òpùrọ́ òun náà ni Ghulam Ahmad ṣe. bákan náà Ghulam Ahmad ó tún sọ fún wa wípé ó ní talaqaytu fi aami 1868 ó ní òun gba wáhíù kan ní ọdún 1868 àbí ọdún 1869 laqad radiya bika bifi'lika laqad radiya rabbuka bifi'lika hadha ó lóun gba wáhíù kan ibi tọ́lọ́run ti sọ fún òun pé Ọlọ́run ọba rẹ̀ ti yọ́nú sí iṣẹ́ rẹ̀ tó ṣe yìí wa sayubarikuka barakatin kathiratan Ọlọ́run sì fún ọ ní àlùbáríkà tí ó pọ̀ gan hatta innal muluka kódà débi wípé àwọn lọ́balọ́ba sayatabarrakuna bisiyabika àwọn lọ́balọ́ba wọn ó máa wá àlùbáríkà látara aṣọ wọ Ghulam Ahmad yẹn ni wípé aṣọ ẹ wọn fẹ́ máa fi nu ara wọn fẹ́ máa gbóòórùn ẹ wọn fẹ́ mú sínú pílò wọn kí wọ́n máa gbórílé kí àlùbáríkà náà kó lè bàa jẹ́ títí wọn ó ní Ọlọ́run sọ fún un bẹ́ẹ̀. ọ̀rọ̀ yìí wà nù tírà al-Barahin al-Ahmadiyya volume 4 nínú ẹ̀ yẹn ni pé part 4 nínú ẹ̀ a ó bá nínú mujalladi alákọ̀ọ́kọ́ nínú àwọn tírà Ghulam Ahmad tí wọ́n kó jọ sójú kan volume 1 page 621 àti 622 nínú al-Khaza'in ar-Ruhaniyya. tàbá wo wáhíù yìí dáadáa ìgbà tí Ghulam Ahmad sọ pé òun gba wáhíù yìí ọdún 1868 àti 1869 ó túmọ̀ sí wípé ọjọ́ orí Ghulam Ahmad nígbà tó gba wáhíù yìí jẹ́ 28 years yẹn ni pé ó wà ní ọmọ 28 years ló gba wáhíù eléyìí náà ó sì ń sọ fún wa wípé Ọlọ́run ránṣẹ́ sí òun títí tóun fi pé ọmọ 40 years ṣẹ̀rí pé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ń takora wọn lélẹ́yìí. Ghulam Ahmad náà ló sì fẹnu rẹ̀ sọ fún wa nínú àwọn ààyè oríṣiríṣi nínú tírà ìwé pé ẹni tọ́rọ̀ ẹ̀ bá ń takora wọn ó ní ẹlọ́mọ̀ pé onítọ̀hún yẹn ya wèrè ni o onítìyàn bá jẹ́ mùnáfìkì àbúbájẹ́ òpùrọ̀ ọ̀rọ̀ ẹ̀ oníṣàlàyé má máa takora wọn. tàbá ní kábìrì lọ́wọ́ ara wa nísìnyí wípé ẹ dákun ta ni wèrè wa ń ṣe nísìnyí o. bákan náà ó tún jẹ́ kó yé wa nínú wáhíù mi tó lóun gbà látọ̀dọ̀ Ọlọ́run ọba òun. bákan náà Ghulam sọ wípé ó ní Ọlọ́run sọ fóun wípé la takhaf innaka antal a'la ó ní Ọlọ́run sọ fóun pé ìwọ Ghulam Ahmad má ṣe bẹ̀rù má ṣojo torí wípé ìwọ ló padà borí. a rí wáhíù yìí nínú tírà at-Tazkira ẹ wo page 12 àti page 102 àti page 281 àti page 694. gẹ́gẹ́ bí yóò ṣe wà nínú tírà at-Tazkira page 10 Ghulam Ahmad gba wáhíù táwí tírà at-Tazkira page 12 a rí pé ó gba wáhíù èyí tí a kà tán yìí ìyẹn la takhaf innaka antal a'la gẹ́gẹ́ bí ó ṣe lóyún Ọlọ́run ọba àlekí ọlá bá òun sọ̀rọ̀ pé kóun má pààyà torí wípé òun lòun ò borí ó gba wáyé náà ní ọdún 1870 léyìí tó túmọ̀ sí wípé tabawo 1870 sí 1840 tí wọ́n bí Ghulam Ahmad ó túmọ̀ sí pé ó ń jẹ́ ọmọ 30 ọdún nígbà tó gba wáyé eléyìí náà.
a rí wípé pẹ̀lú gbogbo àwọn àlàyé tí a kó kalẹ̀ wọ̀nyí a rí wípé nínú irọ́ burúkú òun náà ni ọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ wípé àkọ́kọ́ gbà tọ́lọ̀ ńkọ́ bá òun sọ̀rọ̀ tí ó ránṣẹ́ sóhun òun náà nígbà tóun di ọmọ 40 ọdún. A ti rí nísìnyí wípé ó gba wáàyí kan at age of 30 years, ó gba wáàyí kan at age of 28 years, bákan náà ó sì gba wáàyí míì at age of 25 years gẹ́gẹ́ bí ó ṣe claim ẹ̀ torí pàwọ̀ tí ẹ gbà fún gba wáàyí kankan. Ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ náà ni ká fi ṣe bílálà tí a ó fi sùn tí a ó fi ṣe ẹgbà fún èyí tí ó fi sáré tètè wọjà nàmà ẹ̀ lọ. Kọ́lọ́n kó ṣàánú wa kó ṣọ́ làákàyè wa kúrò níbi àwọn àna èyí tó ń bẹ níbi ọ̀rọ̀ Ghulam Ahmad yìí. Ó ti clear sí wa nísìnyí wípé Ghulam Ahmad wà consistent rárá, yàní wípé kò ṣe é gbára lé. Ẹni tí sọ̀rọ̀ tó já sí pé tẹ bá wà lọ́tẹ̀ wà bọ̀ ẹ́ rí wípé irọ́ ló ń pa òun náà ni. Ó lóun di ọmọ ọdún 40 ìyẹn 40 years kó tó di pé òun gba wáhì látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ìyẹn ní year 1880. Ìyẹn ni pé òun ò gba wáhì síwájú ìgbà yẹn. Nígbà táwa bẹ̀rẹ̀ sí ní tú ọ̀rọ̀ ẹ̀ táwọn òye sí a rí wípé ó lóun gba wáhì ní ọdún 1865, ìyẹn ni pé nígbà tó wà ní ọmọ ọdún 25. Ẹ bá ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nínú tírà at-Tazkirah page 5. Bákan náà ó tún sọ ń bò míì wípé òun gba wáhì ní ọdún 1868 àbí 1869, léyìí tó túmọ̀ sí wípé Ghulam Ahmad wà ní 28 years àbí 29 years nígbà tí ó gba wáhì eléyìí náà. Bákan náà paríparí gbogbo ẹ̀ òun náà ni wípé ó tún lóun gba wáhì kan ní ọdún 1870 gẹ́gẹ́ bó ṣe wà nínú tíràjọ Ahmadiyya tó ń pè ní at-Tazkirah tàbá wo page 12 àtàwọn pages yòókù tá a ti dárúkọ fún wa tẹ́lẹ̀. Ó gba wáhì náà ó wà ní ọmọ ọdún 30, ìyẹn ni wípé ó gba wáyé náà nígbà tó wà ní ọmọ 30 ọdún. Ó ti wáyé wa gbangba wípé Ghulam Ahmad jẹ́ ẹni tí ó ní àrùn ọpọlọ àbí mọ̀náfìkì, ẹni ibi tí ó fẹ́ sọ àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bó ṣe dájú ara ẹ̀ wípé ẹni tẹ́ bá ti rí tọ́rọ̀ ẹ̀ méjì mẹ́ta ń takora wọn kẹ́ ẹ lè mọ̀ pé ó ní ká lọ mọ̀ wípé onítọ̀hún yẹn ó ní láti já sí wípé ó ya wèrè ni àbí kẹ́ ẹ̀ kó jẹ́ onímọ̀náfìkì òpòrọ́ nù ọmọ ẹ̀dá ènìyàn. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tí kò bá wa bú àṣírí Ghulam Ahmad kí àlùmọ́ Ànábì sallallahu alaihi wasallam má bàa tàtàrà ẹ̀ sọnù. Ọpẹ́ ní fọ́lọ́run ọba náà. Tábà sì kíyèsí irọ́ yìí tí Ghulam Ahmad pa yìí ó ti yé wa, yóò yé wa wípé ṣe ló dáadáa parọ́ náà, yẹn ni pé ó máa pa irọ́ náà ni torí wípé ọ̀pọ̀lọpọ̀ wáhíù tó kúkú ń gbà ó ń fi déètì sí, yóò sọ pé ní ọdún báyìí Ọlọ́run bá wọn sọ̀rọ̀, ní ọdún báyìí òun gba wáhíù báyìí, léyìí tó túmọ̀ sí wípé ó máa déètì kọ̀ọ̀kan tó gba wáhíù kọ̀ọ̀kan. Ìwà padà lọ sọ níparí wípé òun Ghulam Ahmad òun di ọmọ 40 ọdún kó tó di pọ́lọ́n tiẹ̀ bá wọn sọ̀rọ̀ rárá, kó tó di pé òun gba wáhíù àkọ́kọ́ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala. Ó túmọ̀ sí wípé Ghulam Ahmad ó máa dá àdápa irọ́ náà ni. Tẹ́lẹ̀ ìbá rí bẹ́ẹ̀ ó ti yé wa wípé kadhabu ni Ghulam Ahmad, kadhubu ní í ṣe òpùrọ́ ni, kódà ọ̀gá àgbà kan nínú àwọn òpùrọ́ òun náà ní í ṣe. Torí náà ńkọ́ ìjọ Ahmadiyya ṣe lẹ́yìn ìgbà tẹ́ gbọ́ eléyìí abẹ́ ní nǹkan kan sọ ni ó dà tẹ́ báyìí pé ní ọ̀rọ̀ sọ lórí tí mo sọ yìí, torí pé mo mọ̀ pé alájàngbìlà ní bẹ́ẹ̀ sì ni aláìlójútì òun náà lọ́pọ̀lọpọ̀ nù yín. Ẹ tún jiyàn wípé wọ́n parọ́ mọ́ Ghulam Ahmad ni, wọ́n gbọ́ ọ̀rọ̀ ẹ̀ yé ni, wọ́n ka ọ̀rọ̀ ẹ̀ out of the context ni, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbóró àwọn wọ́rọ̀wọ́rọ̀ tẹ́ máa ń wí lẹ́nu yẹn. Tẹ́ bá ní kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ yìí ẹ sọ kẹ́ ẹ ní àwa la parọ́ mọ́ Ghulam Ahmad torí wípé kò gbá wáyò kankan kó tó di ọmọ 40 ọdún. Ẹ sọ bẹ́ẹ̀ bí ẹ ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà tẹ́ ẹ máa jiyàn níjiyàn ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, níjiyàn aláìlójútì, ẹni tí ó kùnlá kí wọ́n kárọ́ máa ń lẹ́nu. Ṣùgbọ́n èmi bí Ọlọ́run bá lè kí ọlá fún yín pé kí ó bá mi tọ́ yín sọ́nà, kó jẹ́ kí ẹ kúrò nù dáadáa tẹ́ wà nù ẹ̀yẹn, kẹ́ ẹ di ọmọlẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam nítòótọ́.